nọ́mbà bàbá Gbénga. Hello bàbá Gbénga. Hello ẹ kárí ẹ̀gbọ́n mi dààmú fòrò ní sọ́kọ̀ ẹ̀gbọ́n mi ẹgbẹ́ mi mo lọ sọ́ọ̀sì tẹ̀rí ti yín o mo kí fún Jésù gan mo ní Jésù mi o dákun má pa bọ̀dá mi Gbénga fún 1 billion hours ẹ sọ pé yo 1 million months 1,000 years ẹgbẹ́ mi lágbà ọlọ́ọ̀kọ́ nípa ìdìgbà náà ní tí wọ́n ní kí n sọ fún yín ni pé àwọn owó tẹ́ máa bá mi sẹ́ẹ̀dì o àwọn 10 million kọ̀ ká mi tẹ́ bàbá sẹ́ẹ̀dì ní sẹ́ẹ̀bà sẹ́ẹ̀dì 1 billion. Hold this man in the first place. tí a yóò fi mọ ọkọ̀ fámìlì wa ọ̀tẹ̀lálù fámìlì ẹgbẹ́ mi ní ìnáwó yìí dáadáa o ọlọ́run ogun owó ló jẹ́ sẹ́ẹ̀dì owó tẹ́ bá ti kọ́ dọ́wọ́ mi mọ́kọ́ fẹ́ lọ bá ọmọ kẹ́hìn jákà tó sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ mọ́ ẹni lábàdìmọ̀s mo fẹ́ fi ọmọ yẹn olóòfẹ́ ó ti bá ó sọ tí bàrà fóun Ferrari àti 30 million lọ fẹ́. ṣáà mo lè máa fi ọmọ olórin náà Tiwa Savage mo fẹ́ fi òun náà kó náà kó ṣe kíni kó náà sì kejì ìyàwó mi kí wọ́n lè bá máa fi owó yìí kí wọ́n lè bá máa fi owó ságbé ṣe nígbà tí mo bá ti lé ọ̀rọ̀ bọ̀ tí mo ti nílẹ̀ pa àgbẹ̀ kí mo tó fẹ́ ṣe kò tó wá tọ́ síbẹ̀ o sẹ́yìn inú owó yẹn níwà rẹ̀ ti Sarah Hotel màrẹ́ tiẹ̀ sí. How many times would they tell you before you know that Nigeria is not. lọ sí Èkó inú Sarah Hotel ni mo dé sí tí mo máa sí Ìbàdàn mo máa dé sínú Premier Hotel. you dey use your focus to play. Kọ̀tọ̀ síbẹ̀ o. you dey use your generation to play. ọ̀rẹ́ tá a ti ṣe hòtẹ́ẹ̀lì bàbá tí Earlier we realize this, the earlier every one of you realize it, the better mo sì it máa will fowó sàánú fáwọn èèyàn. kí lè wíwẹ̀ ẹ̀gbọ́n mi kí n má pè yín mọ́ àìjẹ́ máa pè yín ẹ̀gbọ́n mi dákun. ní ilé ìnáwó náà kùnà ní ilé ìfowópamọ́ jẹ́ ẹ̀gbọ́n mi kí n má pè yín ẹ̀gbọ́n mi ẹ ṣàánú mi. It is smoke Igbo.